بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أرقى فمولو أفي فمولو أفي وكنتين جو فمولو الله وضيقنا رباشي دعوة وبددا. الحمد لله الذي تعم نعماته على مخلوقاته وضيقه جكي دلاله وكاربه وعمدانه ودا وفضل لهم أيام عشر للحجة وبينا ورتوا قولا فما جمع واتبه رسول الحجة وقولا فما جمع إذا كنت قولا فوري رسول رمضان بأن لوا قولا فما جمع واتبه رسول الحجة. نعم المولى تتبع فموله، نعم المولى مبارونه الله الذي لا يدركه العيون وبعض يبقى سوء كان توصلهم اليوم ولا يمثله الظنون ونسير لكن تلسى بدو يوم وسبحانه عليما فولوه الله من لا يدركه الابصار وباتي وجوكم لكعوجوا لزقهم اليوم وهو يدرك الابصار وجعله بقولهم بعينا ولون بوبو ودان مربتا وهو الذي الخبير انما لا نونا نبات مفنير للمتين ما تدور عليه. اللهم صل وسلم على محمد بن عبد الله وأسعدكم كذا ومحمد تشير عبد الله الذي أكد لنا حقيقة أيام عشر ذي الحجة. أي نبي ومنا دفن لفوا ولا أثبت تنبه وابر رسول الحجة حتى نعرف ما في هذه الأيام من البركات المطلوبة. نبينا ومنا رسل إفواتنا تابع جمال تابع مالا تابع مقتدي تنبه أو أدوم وعي káàkiri wọn ọlá tí ń bẹnu tó mẹ́wàá yà ní ìkùnkùn tí ń bẹnu ọjọ́ mẹ́wàá yìí ní ọlá tó kún gẹ́gẹ́ wọ́n ti sì dàgbà tí ó tàwàtàrà àti àwọn gbígbà tó àpẹẹgbẹ́ yóò mọ̀ ìlera mọ́nú àwọn ọjọ́ mẹ́wàá yìí sọ́rọ̀ àní àmì ọlọ́ọ̀bà aláàtò ṣòro ìfún wa sọ́rọ̀ àwọn àtúnlọ́ ilẹ̀ àtúnṣàlọ́ àbí òkèyà àwọn àbí ọlọ́run àlékún kí ọlọ́run kó máa dákú kó máa dúró ní kàkà kan lórí àdẹ́kọ̀ Muhammad tí ṣe àbùkù kọ́yà wàhálà àlè kó máa bá wọn ará ní àdẹ́bì وعلى آله الأبرار كما بوارا النبي كجا وينيري وأصحابه الأخيار أتعوى صحابه كجا وينيري شهر الله ما دامت السماء والأرض موجودتين عليكم كيولون كما بوا وقتلوا بعد سبب بين سبب تلنا من جاهل. إخوة الإيمان يوم نقرأ فإن موضوع خطبتنا اليوم نيتي وما جاء أقول الله òun náà ni al-ibadatu mustamira ní ìta gbọdọ̀ mọ́ pé ìta ń pè ní ìjọsìn òkú dúró ó máa ń lọ ní o ìta máa ṣe ní gbogbo ìgbà ní o ìta ń pè ní ìjọsìn fún Ọlọ́run kò ṣe ìta kan máa dúró pé Ramadan nìkan láàmà ìjọsìn fún Ọlọ́run àbí ìjọ Monday nìkan láàmà gbàwẹ̀ fún Ọlọ́run àbí Thursday nìkan láàmà gbàwẹ̀ fún Ọlọ́run ìta ń pè ní ìjọsìn fún Ọlọ́run iṣẹ́ tí ó máa lọ ní tí ò ní dúró láyé ibi ta wá fẹ́ mọ́rọ̀ wá lọ òun náà ní ọlá tí ń bẹ fún mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah tó jẹ́ pé oṣù náà òun náà ìlànà lórúkọ wáyé nítorí ẹlòmí nínú àwa mùsùlùmí bàbá ní a máa ká oṣù àwa mùsùlùmí ó kéré nínú àwa mùsùlùmí tá àmọ́ tá a gbọ́dọ̀ mọ̀ ní pé oṣù kejìlá àwa mùsùlùmí là ń pè ní Dhul-Hijjah oṣù kejìlá àwa mùsùlùmí òun là ń pè ní oṣù Dhul-Hijjah tó yẹ pé oṣù kọkànlá láwà yìí tí èyí jẹ́ ọjọ́ mẹ́tàdínlọ́gbọ̀n bí ẹ pé ká bá máa ka ọjọ́ méjì àbíjọ́ mẹ́ta nísìn àpọ̀ sínú oṣù Dhul-Hijjah tá sọ fún wa yìí tẹwárí mẹ́wàá ní oṣù Dhul-Hijjah yìí ọlákan bẹ́ẹ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀wọ́ aláwọ̀ àdéjọlá náà wá sára ikú arúgbé o tí ẹ rí ọjọ́ mẹ́wàá yọ ọlá bẹ́ẹ̀ o tí ẹ rí ọjọ́ mẹ́wàá yọ àánú bẹ́ẹ̀ o tí ẹ rí ọjọ́ mẹ́wàá yọ ìgbígbàgbà bẹ́ẹ̀ lọ́dọ̀lọ́wọ́ Allah subhanahu إخوة الإيمان إيوا يا أسوا إن في الإسلام أياما يجعل الله بينهم أسوا ومسلمين àwọn ọjọ́ kan tó yẹ pé fi barakatun Allah subhanahu tó jẹ́ pé ìbùkún tó ń bẹ̀ẹ̀bẹ̀ ó ti ń bẹ̀ẹ̀nù Ramadan táà ń sáré gbogbo 30 days àbí 29 days oṣù Ramadan bẹ́ẹ̀ náà ni mẹ́wàá ta ọjọ́ mẹ́wàá yìí náà kún jẹ́gẹ́ fún gbígbàdúrà àti ìbùkún ọjọ́ mẹ́wàá yìí òun náà kún gẹ́gẹ́ fún gbàgbọ́ àti ìbùkún tọ́lọ̀ bá Allah fún ara rẹ̀ tó kàn fún àwọn ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀
tóun náà ṣàfihàn rẹ̀ níbẹ̀rẹ̀ Suratul Fajr tó yẹ pé Ọlọ́run kò ní fi nǹkan kan búra o, Ọlọ́run ò ní fi nǹkan kan búra àbí kí nǹkan náà pàtàkì ó sì bàbà lọ́dọ̀ Ọlọ́run Allah. Ọlọ́run bá sọ fún wa nínú ìbẹ̀rẹ̀ Suratul Fajr tọ́lọ́ ní wal fajr, Ọlọ́run ní mo fi al-fajr ní búra o, bẹ́ẹ̀ náà ni wal layalin ashr, bẹ́ẹ̀ náà ni wá fi òru mẹ́wàá kan mo tún fi búra. Kí ni àwọn òru mẹ́wàá nígbà tí ó pa àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n lọ tí wọ́n bọ̀ ní pé gbogbo tí ó ń bẹ ní òru mẹ́wàá yìí náà ni òru ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijja. Tutori náà káwà náà káàlọ́ wọ́n tó ti gbé ìtẹ́ pamọ́ láti ní Ramadan, wọ́n tó ti gbé Kùránì pamọ́ láti ní Ramadan, wọ́n tó ti gba ìsìnlọ́hun tí tipátipá gan ló fi ń bí òun wákàtí márùn-ún tó wá rí àkọ́dọ̀ opportunity lélẹ́ yìí mo fi sọ pé al-ibadatu mustamirra ní tá ń pè ní ìjọsìn fún Ọlọ́run ó ń lọ continuous kò dúró ń gbà kankan o, ní tá ń pè ní ìbádà kò dúró ń gbà kankan, ní tá máa ṣe tá tún máa ṣe tá máa ṣe tá lókun ni o. إخوة الإيمان، إن من إخواننا المسلمين قد ذهبوا إلى الحج انتياغ ما لبداية عام يا مسلمين قد ذهبوا إلى بيت الله الحرام ọ̀pọ̀lọpọ̀ wọn ìyá wa ní ẹ̀gbọ́n wa ní àbúrò wa ní àwọn fámílì wa ní àbọ́rẹ̀ wa kọ̀líksì wa ní iṣẹ́ àdìgbé ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ ní ilé Olúwa báyìí, ara ọ̀kan tí wọ́n palẹ̀ mọ́, ara ọ̀kan tí wọ́n bẹ́ẹ̀ tó yẹ pé kò sí tó fẹ́ lọ ṣe ní gọ́ọ̀mẹ̀tì mẹ́nàtíkà láti lè lọ ṣe àwọn ìjọsìn hajj náà ni wọ́n fẹ́ lọ ṣe mọ́sán lọ́sẹ̀ tó lọ wípé iṣẹ́ hajj kìí ṣe wípé bóyá wọ́n lọ ń ṣe ìgbádùn bẹ́ o, hajj tí wọ́n lò ní ṣe fàájí o. mò ń gbọ́ láàárọ̀ ìrísìn ọlọ́wọ̀n kan tún gbé ring light lọ hajj, nígbà tó lọ hajj tó tún gbé ring light lọ fẹ́ lọ ṣe fọ́tò ṣùtù ní àwọn kan tún lọ hajj ọlẹ́nìkan yóò wà ní hajj lójúmọ́ kan kò lè má post ní fọ́tò mẹ́wàá, kí ló dé? ṣé ìjọsìn náà lálọ́ ń ṣe ń bẹ̀ wọn àbí fàájì? ṣé ìjọsìn náà lálọ́ ń ṣe àbí nǹkan míì látúbá lọ síbẹ̀ ní tí ó bá lọ sí àjò àbí kó láníyàn ìbádà o kọ́lọ̀ lè gbà kó má pọ̀ jẹ́ pé ó lọ ṣe pàbó lọ́gbọ́ ẹ̀sìkọ́ lásán tọ́dì lẹ́nu bí agẹ́gẹ́ tí ó ṣe kankan. tó torí náà àwọn wà nílé, àwọn wà nílùú wa báyìí. ماذا نفعل وكيف نرضى بهذه الحياة؟ báwo la ṣe wá kéde àwọn ọjọ́ mẹ́wàá yìí nítorí gbogbo iṣẹ́ hajj ọjọ́ mẹ́wàá yìí náà ló pọ̀ sí, gbogbo iṣẹ́ hajj ọjọ́ mẹ́wàá yìí òun náà ló kún kẹ́kẹ́ sí. àwa náà wá ń bẹ ní wa, à ń bẹ ní yàrá wa, à ń bẹ lápò wa, kí làwọn ìbádà táwa náà wọ́n ṣe? ẹwájá lọ́mọ kò sí ìbádà kan tó fẹ́ máa ṣe lásìkò yìí kọ́ ní wọ́n máa ṣe mọ́sálásí tó gbà wọ́n ṣe ó ká máa jókòó kọma ní ẹ mọ́ṣálásí ní ẹmọ bọ̀ kẹ máa wọ́ṣọ wáìtì wá kẹ mú káàkiri wá kẹ mú àgbọn wá, ìyẹn ò sí nínú ẹ̀sìn wa o, ìyẹn ò sí nínú ẹ̀sìn wa o. ìbádà tó fẹ́ ṣe lásìkò yìí ìbádà tó ń fardiyya, ìbádà tí wọ́n ní kó máa dáṣe fúnra rẹ̀ ní o, kò ṣe ìbádà tó wà ní ẹja pé àwọn jọmọ́ kí gbogbo àjọ máa ṣe mọ́ṣálásí tàbá ṣe tán ká máa dáwọ́ àdúrà, gbogbo eléyìí kò sínú ẹ̀sìn wa o. ìtọ́ mọ̀ ṣe fún ara rẹ̀ níwọ̀n nìkan tó gba ìyàwó rẹ̀ kún náà máa ṣe ó gbà ní ọ́ṣẹ́ wà tí kóhun náà máa ṣe lóhun nìkan, àwọn ọmọ rẹ̀ náà káwọn náà máa ṣe fàbíyà káwọn náà máa ṣe láwọn nìkan. kìí ṣe ìta máa ń kójọ ṣe jẹ́rí tí wọ́n lọ ṣe àwọn tó wà ní hajj gbogbo ìtàwọn máa ṣe mú mọ́ ṣe lájọṣepọ̀, àwọn òjò máa ṣe lájọṣepọ̀ ní torá wa ta wà nílẹ̀ ní gbogbo ìbádà tá a fẹ́ ṣe láwọn ọjọ́ yìí àmọ́ sí lọ́tọ̀ọ̀tọ̀ nínú. báwo làwọn náà wọ́n á ṣe dìde àwọn ọjọ́ ìyẹ̀mọ̀ ìyáwá náà sí wọn? ẹja lọmọ wípé àwọn ọjọ́ yìí ọjọ́ tó kún kẹ́kẹ́ ní o, àwọn ọjọ́ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run nínú Islam ní o, ọjọ́ yìí tó jẹ́ wípé al-yawmul hajjil akbar, ọjọ́ tó yẹ kó gangan ní ọjọ́ hajj tó bí tóbi jù, wa yawmu maghfiratit dhunub, àtọ́jọ́ pé Ọlọ́run máa ń ṣàforí gbogbo ẹ̀ṣẹ̀, wal-'itqu min niran, àtọ́jọ́ tọ́lọ́run máa ń láyẹ̀ kúrò nínú náà, òun náà ni ọjọ́ Àrafà. nínú ọjọ́ mẹ́wàá yìí náà ni ọjọ́ Àrafà ń bẹ o, nínú ọjọ́ mẹ́wàá yìí náà ni ọjọ́ Àrafà ń bẹ o. wa kadhalika yawmun nahar, ọjọ́ kẹwàá rẹ̀ òun náà ni ọjọ́ tá lọ kí ní tásò pẹ̀rẹ̀, òun lọ́jọ́ kẹwàá ọjọ́ mẹ́wàá tà ń sọ fún àyíò ẹmù yá wà lọ sí wa. wa qad tajtami'u fi hadhihi al-ayyam min dhil-hijja ummahatul ibadah, tẹwárí àwọn gbáǹkọ́ bí ìjọsìn fún Ọlọ́run ló kún kẹ́kẹ́ láàrẹ̀ kóra wá sí nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí.
a lè sàárà jẹ́ kí sàárà pọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ sì ni ìrun rẹ̀ náà má jẹ́ kó já láíláí torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àni Ibn Umar radiyallahu anhuma látọ̀dọ̀ Ibn Umar tó pẹ̀kọ̀ náà kọ́ ìgbóso fún akẹ́kọ̀ọ́ la Rasulullah sallallahu alaihi wasallam ó lá Ànábì wa Muhammad ìjọlọ́gbọ́n máa bá ó sọ fún akẹ́kọ̀ọ́ min ayyamin a'zamu inda Allah ó ní kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ tó fi ń tóbi jù lọ́dọ̀ Ọlọ́run subhanahu ọba tó tóbi ọba tó kẹ́ńtà wala ahabbu ilayhi al-amal wá sí iṣẹ́ tó yẹ pé Ọlọ́run máa fẹ́ràn ní àwọn ọjọ́ náà min hadhihi al-ayyam tó tó iṣẹ́ tọ́lọ́run máa fẹ́ràn ní àwọn àsìkò ọjọ́ mẹ́wàá yìí Ànábì wọ́n gbà wá níyàn gẹ́gẹ́ bí àdúmà rẹ̀ wípé fa'akthiru fihinna min at-tahlil wat-takbir wat-tahmid ẹwà tí máa ṣe lọ́pọ̀lọpọ̀ gbólóhùn la ilaha illallah wallahu akbar walhamdulillah ẹjọ́ pọ̀ láwọn ọjọ́ yìí ẹjọ́ pọ̀ láwọn ọjọ́ yìí tó gbé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní àdúrà tó ń máa ń ṣe àti àwọn Ànábì tó ti ṣíwájú òun láwọn ọjọ́ mẹ́wàá yìí àdúrà tó ń máa ń ṣe àti àwọn Ànábì Ọlọ́run tó ti ṣíwájú òun gbólóhùn táwọn máa ń ṣe náà ní pé la ilaha illallah wallahu akbar wala hawla subhanahu wa la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbólóhùn yìí l'Ànábì máa ń wí l'Ànábì máa ń wí tó sọ gbóhùn àtàwọn àwọn Ànábì Ọlọ́run tó ti ṣíwájú máa ń wí òun náà tí òun náà máa ń wí láwọn ọjọ́ mẹ́wàá yìí sótorí náà ìwọ́n náà jẹ́ púpọ̀ ìwọ́n náà máa wí gbólóhùn náà lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni àwọn náà wọ́n wá ń bẹ̀rẹ̀ sí nígbà tá a bá ń gbólóhùn yìí kí làwọn ìbádà táàtùmọ̀ kóra wá sí òun náà láti pẹ̀tàkù nínú al-a'mal as-salihah òun náà ní máa dún ní mọ́ iṣẹ́ rẹ̀ o máa bàtì yẹn jẹ́ o mẹ́fì àsìkò yìí wọ́n kọ́ máa jẹ́ kí ìbàjẹ́ rẹ̀ kó túpọ̀ sásìkò yìí o má tiẹ̀ ṣe ìbàjẹ́ mọ́ rárá ni o jẹ́ kí iṣẹ́ rẹ̀ pọ̀ fún ẹ liman yuridu an yarbaha bi hadhihi al-ayyam fẹ́ni tó bá fẹ́ dèrè àwọn ọjọ́ yìí falidawimu bil a'mali kó lè kó tún ní máa àwọn iṣẹ́ kan tuqarribuhu ila Allah subhanahu tó yẹ pé iṣẹ́ tó bá ń ṣe yìí yóò máa mú súnmọ́ Ọlọ́run Allah nínú àwọn iṣẹ́ wo ní ẹni as-sadaqa gbogbo ní mọ́ sàárà ní ṣíṣe lọ́pọ̀lọpọ̀ kó dàbí 100 naira ní ọgọ́rà tí ó tọ́ fún ẹnìkan tó mọ̀ pé yóò mọ̀ rírì rẹ̀ ẹni tọ́ọ̀fù tí ó mọ̀ rírì rẹ̀ tó wà máa ṣe lè lójoojúmọ́ àbóúnjẹ lọ́mọ ṣe fi ṣe sàárà lójoojúmọ́ kódà bójú oúnjẹ ẹnu ẹnìkan lọ́mọ ṣe tọ́mọ kóṣà kí wọ́n náà sáàlè kó èrè ọjọ́ ìyẹn o wà ní fàbí alẹ́mọ̀ṣàkí bó sì máa náwó fáwọn aláìní wal-amru bil-ma'ruf wan-nahyi 'anil munkar tó wárí kìí ṣe dandan kí wọ́n náà lókòókò wà ní bàbá yìí kìí ṣe dandan kí wọ́n náà wé láwà ní torí ìbàjẹ́ tí wọ́n náà bá rí máa kọ́ fún yàn lára iṣẹ́ dáadáa náà ní o dáadáa tó bá rí tó bá wọ́n náà máa gbà wọ́n yàn níyàn kí wọ́n máa ṣe dáadáa láwọn àsìkò yìí òun ló wà ṣe púpọ̀ tó bá ti ń ṣe tẹ́lẹ̀ tún jẹ́ kó tún pọ̀ sí máa gbà wọ́n yàn níyàn tó pẹ́ jẹ́ máa ṣe dáadáa eléyìí mọ́ṣáláṣí ní ó yẹ já túnṣe ó yẹ já gbálẹ̀ mọ́ṣáláṣí ẹja kárọ̀gì ẹ̀ka gbọ́nù ṣe mọ́ṣáláṣí yóò lómi ẹja owó omi lọ́ka pọ́nmi sí mọ́ṣáláṣí lára àwọn iṣẹ́ olóore tí ó mọ̀ ṣe nù lára àwọn iṣẹ́ olóore tí ó mọ̀ ṣe nù ó wẹ́ nìkan tuntun pé aṣọ kan ní mọ́wọ̀ lójoojúmọ́ ìwọ́sí nínú kọ́bọ̀dù rọra wọ́ aṣọ kan bóra láàpù ẹ̀ tí wọ́n náà mọ̀ pé yóò fi tiẹ̀ ó sì rọra gbé pípẹ́ mọ́sọ̀ fẹ́ ìpẹ́ tó mo fún yín o ẹ mọ́ lọ ẹ má dúpẹ́ fún yín o iṣẹ́ olùtọ́ ń pè iṣẹ́ olóore nìyẹn o in tí wọ́n ń pè ní iṣẹ́ olóore púpọ̀ àwọn àsìkò yìí gbogbo nǹkan táwọn náà rẹ̀ kò sínú kí làwọn iṣẹ́ olóore ní àwọn ìta tó lè kó sínú àwọn àsìkò yìí náà ọjọ́ mẹ́wàá yìí òun lè nà sọ́dà máa kírun wọ́n fi múlẹ̀ àsìkò mọ̀dánà lárẹ́ lòmí mọ́sálásí bẹ́yìn ìjọta àti kíìrì báyìí tó ti ṣe aláwọ̀ agbárú lẹ́yìn ìmáàmù tó gbọ́ kútúbà ìmáàmù láti jọ́nà rẹ̀ lòmí ti kírun bẹ̀yìn láti jọ́nà rẹ̀ lòmí ti ka Kùránì bẹ̀yìn láti jọ́nà rẹ̀ lòmí ti ṣe ìbádà bẹ̀yìn ìbádà ó ṣe tí a máa ń dúró sí tí a máa ń stọ́pù pé mi ò ṣe máa ohun ti ṣe tó kódà bó ń gbà òun ṣàdúrà Ọlọ́run wá gbàdúrà rẹ̀ èyàn kí ń dàdúrà tó torí pọ́lọ̀ ń gbàdúrà èyàn ọkùn mọ̀ ṣe lọ náà ní o torí pé ìtọ́lọ̀ ń sọ fún ànẹ́bùwa Muhammad
sallallahu alaihi wasallam ni wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin ọmọ sílọ́ọ̀ náà ní tí wọ́n fi dé o ìtọ́lọ̀ sọ fún ànẹ́bì ní ọlọ́wọ̀ ò sọ fún ànẹ́bì wípé tó bá ti gbàdúrà rẹ tí ìsinmọ̀ ti forí díẹ̀ ṣẹ rẹ nígbàtọ́lọ̀ ní iná fàtánà lákàbá tí a mú bí náà àti ṣínà fún ọ ìṣínà tó fojú hàn ìyẹ̀fíra lákàlọ́rùn máa tàkọ́dàmọ́ mi tán bí káwà máa tààfàrà sórí ìtọ́ ti kalẹ̀ forí díẹ̀ ìtọ́ ti gbáwájú mẹ́ṣẹ̀ rẹ àti tọ́ọ̀tù mẹ́ṣẹ̀ àti forí díẹ̀ ànẹ́bì ò torí yẹn gbé ìjọsìn sílẹ̀ ànẹ́bì ò torí yẹn gbé ìbádà sílẹ̀ ànẹ́bì ò torí yẹn sọ gbóhùn òkírun má lẹ́lòmí bọ́bọ̀rọ̀ bá ti jàjà gbàdúrà rẹ̀ báyìí kò mọ̀nà mọ́ṣáláṣí má bọ́bọ̀rọ̀ bá ti jàjà ṣàánú ẹlòmí báyìí kò tiẹ̀ wọ́n pé tó bá rí mùsùlùmí gan yóò àyíṣẹ́ kírun àìwà fẹ́ àwọn ti gbàdúrà káwà èròǹgbà ẹlòmí ni ẹ́ o bọ́bọ̀rọ̀ bá gbàdúrà rẹ̀ gan o gbọ́dọ̀ fi ìjọsìn ilẹ̀ o ọ̀tún máa tó nímọ̀ ìjọsìn yẹn náà ni o torí pé ànẹ́bì tọ́lọ́run ti sáyìn àlìjẹ́nà fún látayé kò sọ pé torí náà kó ń fi ìjọsìn ilẹ̀ àdá àpapọ̀ àwọn sàábà tọ́lọ́run ṣàánú wọn tánàbí kọ̀ǹfàmù pé àlìjẹ́nà ni wọ́n lọ kò sí ìta kanínú tẹ̀lé pé tánàbí ti kọ̀ǹfàmù ẹ̀fún wọn tún gbé ìjọsìn ilẹ̀ wọn lọ mọ́ṣáláṣí mọ́ wọ́n tún sí lọ́wọ́ bá láàrin o so ìbádẹ́ òkúrò àmọ́ ṣe lọ náà ni táàbí kú ni o ìjọsìn ọlọ́wọ́ bá láòkúrò àmọ́ ṣe lọ tẹ́mi ó fi bọ́ láwọ́ra wa ni o tí ó torí ẹ̀ tó wá rí inú yìí má fi ìrun sílẹ̀ o ìrun wákàtí mọ́ra àwọn ọwọ́ wa má fi ìrun sílẹ̀ torí nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àtẹ̀bùkí ìrú ilẹ̀ fara ní ká máa tètè máa lọ kírun ká máa bá wọn ìrun jọmọ́ ẹjẹ́ a máa pọ̀sí kírun ní jọmọ́ àsùbá kí ní jọmọ́ zuhur náà kí ní jọmọ́ asìrì kí ní jọmọ́ Maghrib àti ṣáì náà kí ní jọmọ́ láwọn àsìkò tá a fẹ́ lọ mú yìí tọ́jọ́ mẹ́wàá bá fi lè mọ́ ẹ lára yóò nígbà tó bá fi ṣẹjọ́ mẹ́wàá púpọ̀ ọjọ́ tó kù yóò máa mọ́ ẹ lára lọ tutori náà ẹja nímọ̀ ìmọ̀ ẹjọ́sìn fún ọlọ́wọ́ wà ní musara àti ilẹ̀ asọ́fin awal padà máa sáré pé báwo láṣẹ máa bá sáfú wájú Ibn Mas'ud radiyallahu anhu olóhun kírun títí fún 40 years owó mísì takbiratul ihram yìí nígbàtí yẹn kírun fún 40 years tó mísì takbiratul ihram yẹn túnmọ̀ sí pé jọmọ́ ló ń kígbó 40 years ló fi kírun lẹ́yìn imamu tí ò mísì jọmọ́ tàbí lè ṣe fàárí ẹnu wa ọjọ́ kan gbá lè ṣe fàárí ọjọ́ kan dájú tàbí ṣe fàárí ọjọ́ ọ̀sẹ̀ kan tàbí lè ṣe fàárí rẹ̀ tàbí yàn ní sí Allahu Akbar àkọ́kọ́ tí ìmọ̀ mọ́ ṣe olóhùn ní sí 40 years ẹ̀yà wá túnmọ̀ tí ọjọ́ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọjọ́ ayé ní òfin ní sí ẹ̀ ẹwà ní ẹwọ ìkẹtọ́lọ́ ṣe fún àwọn ilẹ̀ àwọn náà a lè má lè ṣe tó wọn jẹ́ káwà náà gbìyànjú ká lè dàbí wọn ní o a lè má lè ṣe tó bí wọ́n ṣe ṣe jẹ́ káwà náà gbìyànjú ká lè dàbí wọn ní o wọ́n mi nà wọ́n ní kìtàrù mi nà wà fi nínú àwọn tá a tún lè tún ní mọ́ láwọn àsìkò yìí òun náà ní ká máa yẹn náfìlà lọ́pọ̀lọpọ̀ náfìlà gbogbo bífọ́ àṣùbá náfìlà méjì wà kánà bí sọ fún agbéṣẹ́ rọ́gà tàbífàjì khayrun mina dúníyà wà máa fi hà ànábì níṣẹ́ rí owó lórí ilé ayé tàwà yí lọ àti gbogbo tí ń bẹnu ayé náà ìyẹn ìrún náfìlà méjì ta máa ń kí bífọ́ àṣùbá wọn ànábì ní olórí ìlú ayé ìlú àti gbogbo tí ń bẹnu ayé náà tí ó làwá wá mísì tí ó làwá wá ń fi ṣe yẹ̀yẹ́ làwá ń láláre tó ẹjẹ́ kí ìbádà mọ́ wọn lára nínú àwọn náfílà táàkọ̀rọ̀ bàbàrà tí jẹ́ tó jẹ́ náfílà ti súnnà ṣọ̀látù dùhá bàbá kíyàn bàbá tí kábà kíyàn já múra sí a lè bẹ̀rẹ̀ láti 9 o'clock o lè mú méjì wá o lè mú mẹ́rin wá mẹ́fà wá ṣe lágbára mọ́ ìbádà ni ìwọ́n náà fi súnmọ́ Ọlọ́run tó bá sì wù ẹ́ lọ́rùn o lè kí mẹ́wàá tó bá sì wù ẹ́ lọ́rùn o lè kí jù bẹ́ẹ̀ lọ tí ó bá rú ẹlọ́rùn mú ìtí ó rú ẹlọ́rùn wà ní ìtí ò ní ọlá kò tí ìdúwẹ́ fi ṣe ojúwẹ́ fi ṣe ìsúnmọ́ fọ́lọ̀wọ́ Allah lásìkò yìí ẹkọ̀tà lè máa ní ìta tuntun ní máa láwọn àsìkò yìí òun ẹ̀nà àṣíyà òun ẹ̀nà kí èèyàn máa gbá àwẹ̀ lìdùkúdì fi àmàdì sọ̀lìhà tó ní pé tí ẹni ká gbá àwẹ̀ nínú àwọn iṣẹ́ olóore lọ́wọ́ ká pa ibi mọ́nú fún Ọlọ́run
nínú àwọn iṣẹ́ olóore ló wà. Ṣùgbọ́n a rí ẹgbà wá kan láti ìkanú àwọn ìyàwó àlẹ́gbà Muhammad, wọ́n sọ fún ọmọ káàna Rasulullah sallallahu alaihi wasallam, ó là àlẹ́gbà Muhammad jẹ́ lọ́kùn máa bá yẹ̀sùmù títí àdìlhíjà, ànábì máa ń gba àwẹ̀ mẹ́sàn-án ní oṣù nínú bẹ̀rẹ̀ ìzùlhíjà tí ìjọ kẹwàá ó jẹ́ ọjọ́ ọdún, àgbàwẹ̀ ń jọ ọdún, ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ kẹwàá rẹ̀ ló jẹ́ ọjọ́ ọdún ta máa ń sọdún, àgbàwẹ̀ ń jọ ọdún lànàbì kí máa ń gba ọjọ́ mẹ́sàn-án, ọjọ́ kẹsàn-án rẹ̀ ọjọ́ Àrọ́fà, ọjọ́ kẹsàn-án ọjọ́ yìí yóò jẹ́ ọjọ́ Àrọ́fà, má mí sí ẹ o, má mí sí ọjọ́ Àrọ́fà o, torí orí ọjọ́ yìí bí a bá tún bí mí sí ẹ òkúdíjọ́ mi ó tún lọ́dún mi kò tó lórí rúgbẹ́ pàdé o. Bọ̀ àdẹ́gbà Muhammad ìyọ́nà tó máa bá wọ́n máa ń gbà àwẹ̀ ọjọ́ mẹ́sàn-án nínú oṣù Dhul-Hijja ní túnmọ̀ sí pé ìbẹ̀rẹ̀ Dhul-Hijja lẹ́bí máa ń gbà àwẹ̀ mẹ́. Àmọ́ ta fẹ́ ká mú jáde ń bẹ̀ wọ́n náà níbi pé wọ́n náà mú àwẹ̀ ní lọ́kùnkúrò láwọn àsìkò yìí torí pé àwẹ̀ fún ara rẹ̀ nínú ìbádà lábí ń báwẹ̀, iṣẹ́ ìbádà ni. Ànábì máa ń gbàwẹ̀ Monday bẹ́ẹ̀ sì ní Thursday, Ànábì máa ń gbàwẹ̀ mẹ́ta ní ó máa ń gbàwẹ̀ àyámul bíìdì 13, 14, 15 nínú àwọn ìbádà ní. Kí ni ìbádà náà táwa náà fẹ́ máa ṣe? Irú ìbádà wo gan ni wọ́n náà mú lọ́kùnkúrò tó ń gbàwẹ̀ Monday àti Thursday? Irú ìbádà wo ló ń ṣe tí ó tẹ̀ tún dílógún gan gbàwẹ̀, tí ó tẹ̀ dílógún yẹn náfílà, tí ó ń dílógún àwọn iṣẹ́ olóore tá a túbọ̀rọ̀ kóra wá sí lásìkò yìí nìyẹn o. Nínú àwọn iṣẹ́ olóore tá a gbọ́dọ̀ tó fò wá dákun ní ẹja kú ní mọ̀ ìdílé lókú mọ́jọ lọ́rùn ya àdúgbù kẹlẹ̀yànà ọ̀tá rẹ̀ oṣù ìwọ́ wá ń sùn máa dìde lọ́rùn máa mú náà fílà wá fún Ọlọ́run lẹ́ni tó ń bèèrè oore lọ́wọ́ Ọlọ́run, ó lè yí pọ̀ lọ́dọ̀ rẹ̀, ìwọ́ wá ń sùn wọ̀lá àdúgbù láyànà ọ̀tá tó sì lé ọkùn tó fẹ́ lé ọba òun tí ń jí lóòrùn tó fẹ́ mú kó bí ó ṣe mú ọlọ́run wá ìwọ́n sì ṣùgbọ̀n bìnà ó hàn ó fẹ́ mú ọjọ́ àfikó dìde lóòrùn kú ọ̀nà máa bí Ọlọ́run kó bèèrè orí ayé kó bèèrè orí àlìkìyámà, bèèrè orí ayé lọ́dọ̀ Ọlọ́run kó bèèrè orí àlìkìyámà torí orí yìí pọ̀ lọ́dọ̀ Allah subhanahu torí pé ìbádà náà ní kó dìde lóòrùn yìí, ìdílé lọ́rùn yẹn kan Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, àmọ́ ìbádà tó fẹ́ ṣe ní Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, ìbádà yìí Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ torí pé Ọlọ́run wà sísà mọ́bùdúnìyà àti sánmà tayé tí wà ní yíò wà máa sọ pé ìjẹ́ nìkan bẹ tó fẹ́ orí mi kí n fún, ìjẹ́ nìkan bẹ tó fẹ́ tọrọ kan kí n fún, ìjẹ́ nìkan bẹ tó ní nìkan kí n fi lọ́wọ́ tí báyìí ìwọ́ wá ń sùn tó ọ̀tàn máa hàn lọ ṣùgbọ́n ó lè fẹ́ gbọ́mọ ẹ lọ́wọ́ ẹjá gbìdórí lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé tí èyàn fi máa ń ròyìn àwọn èèyàn rẹ̀ tẹ́lẹ̀kọ́ tọ́lọ̀ Allah sọ ní Suratul Dhariyat tó sọ pé kánù qalilan min al-layli ma yahja'un, òun náà ní pé ṣẹ́ rí o àwọn tá a mọ̀ lẹ́ni Ọlọ́run tí wọ́n bá tẹ̀ ìbádà wọn tó bá di òru wọn kìí sùn, òru wọn wọ́n ń fi òru sùn, so torí náà wọ́n náà lọ àwọn àsìkò yìí fi pọ̀ orí lọ́dọ̀ Ọlọ́run Allah ṣẹ́rí mẹ́wàá gbẹ̀yìn yìí mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù Dhul-Hijja yìí ìwọ́n náà fi wá lọ́dọ̀ Ọlọ́run, fi wá orí lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ àwẹ̀ máa rọ̀ ẹ́ lọ́rùn fún ìbádà ń bẹ̀ gba àwẹ̀ níbẹ̀ torí pé Ọlọ́run aláàánú sọ pé wa an tasumu khayrun lakum kẹgbàwẹ̀ gan ló fi ń lórí fún yín torí pé orí ìbádà ní kò pẹ mọ́rún fọ́lọ́run. Nínú àwọn ìbádà ta tó gbọ́rọ̀ kó sí lásìkò yìí onílẹ̀ alìkìtàrù ní qira'ati al-Qur'an máa ka Kùránì lọ́pọ̀lọpọ̀ kéè ṣe dandan kó sọ pé ó fẹ́ kọ̀mplítì odidi Kùránì, àmẹ́ tí bàláyé bá wà bẹ́ẹ̀ lo àsìkò náà kó fi kọ̀mplítì odidi Kùránì láwọn ọjọ́ yìí náà, lo àsìkò náà kó fi kọ̀mplítì odidi Kùránì tí bàláyé bẹ́ ò bá dẹ̀ sí máa ka Kùránì láwọn òrèkóòrè gbogbo àyè tó fún ara rẹ̀ ní Ramadan tó fi rẹ̀ lọ́rùn ni apply method yẹn padà láwọn àsìkò yìí náà kò sí tó fẹ́ wọ́lá ní tàbẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ala ní ìtorí lọ́wọ́ Ọlọ́run, gbogbo ala ní ìkẹta abẹ́tọ̀ lọ́dọ̀ Ọlọ́run, àwọn onígbèsè ní wa tó fẹ́ sàpèsè alẹ́ni tílẹ̀ fún mẹ́ tó ń wọ́n àbáyọ̀
alẹ́ tí nǹkan lè mọ́ tó ń wá ìṣínà gbogbo aná àgbẹ̀wọ̀ ọ̀pọ̀ Allah kọ́lọ̀ ń ṣe ọ̀rọ̀ fún ẹni kẹta wa kọ́lọ̀ mọ́ dínà mọ́ wa gbogbo àwọn ọ̀yá wa tí ń bẹ ní hajj kọ́lọ̀ bá gba hajj wa gbogbo àwọn náà káwọn káwọn náà lọ kọ́lọ̀ ń ṣe ọ̀rọ̀ fún ẹni kẹta wa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.